lórí ìkànnì AIF Media. ṣé àrórí àdé kì í gbé láì dádé Olúkáyọ̀dé ọba ìjẹra ní pírísẹ̀kọ̀ lọ́jọ́ tó ń gbadé ní 1960 ọjọ́ ńlá lọ́jọ́ yẹn Ìjẹ̀bú Òde ìjòrò oṣù dẹ̀dẹ̀ ó ti ládùn tó Awólọ́wọ̀ Akíntọ́lá wọ́n bá wa ṣe. Adékìláyà kábíyèsí Adémọ́lá Síkírì mi ní ọba òye Olúkáyọ̀dé ọlọ́pọlọ dúdú igi nínú ìwé education ló bá lọ sí London congratulation wọ́n bá délé lórí. Adétọ̀rọ̀ Àwùjalẹ̀ ọba tuntun ọ̀gbàgbàgbà tẹ̀wọ́lẹ̀ Àjànàkú olè kan kò ṣe gbé kò ṣe lù bàbá kò ṣe wọ́n. Adékìláyà máa dàbí àṣẹ báwọn ọ̀tá rẹ̀ níbi tí wọ́n fojú sí ọ̀nà ògbàbẹ̀ Olúkáyọ̀dé ló gbadé. Ọ̀gbẹ́ni ọjà Odùtọ́lá Odùnáwọ̀ àdúgbò ẹ̀ṣẹ̀ nípa ìtọ́jú ọba nínú ìran òfin òye ọba àkọ́kọ́ ló ti jáde Síkírù Adémọ́lá ọba ilé ní àmìká pẹ̀lú rí. Ìjẹ̀bú Ìgbò tí mọ́tà sáìdì ọba gẹ́gẹ́ ló ṣe ọ̀nà ẹnu òfin òye tẹ́gbọ́dà àbúrò aládé ni wọ́n láyé jọ̀hún ọ̀rẹ́ wọn lọ sí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ní ẹ̀dùn jẹ́ kádàánú dúró. Àsìkò tájé tọ̀nà joyè o ká lówó lọ́wọ́ àmì àríṣe àbóyún lé kó bìtìbìtì rè o ẹ̀dáwọ̀ ara mi ẹ̀ṣàmì ẹ̀kọ́ kárí. Ẹ̀dẹ̀wọ̀n ara mi ẹ̀ṣàmì ẹ̀kọ́ kárí o. Àmì ọ̀ àmì ọ̀ ẹ̀dẹ̀wọ̀n ara mi ẹ̀ṣàmì ẹ̀kọ́ kárí. Ẹ̀dẹ̀wọ̀n ara mi ẹ̀ṣàmì ẹ̀kọ́ kárí. Àmì ọ̀ àmì ọ̀ ẹ̀dẹ̀wọ̀n ara mi ẹ̀ṣàmì ẹ̀kọ́ kárí. lórí ìkànnì AIF Media. Àlìyájì Múráfà Adélẹ́yẹ ọmọ Alẹ́ṣin lọ́yẹ Kásùmù ọmọ Àwòṣètù bàbá ní ìṣe ọkọ̀ àbádàdù bó náwó bẹ́ẹ̀ nìkan tábìlì fìlì lójú àgbo ní orí jẹjẹ kùkì nítòun àtẹ. Àlìyájì Múráfà ìṣẹ́gbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ṣe pátá balógun láyé pé ẹgbẹ́ ọba àfẹ̀yìntì iwájú lẹ́yìn lọ. Adé òyìnbó ẹni pa ńlá ọmọ òṣìkà ìbálà bàlújẹ́ mú kí balógun ọkọ̀ sí ní kàdú ọmọ ọba alágbé Abẹ́òkúta Adé ọmọ Olúwo lòlóògbólú ọkùnrin jẹ́jẹ́jẹ́jẹ́ abìjà kúnkúnkúnkún bó ti ṣe gẹ́ bí olóògbólú lọ́jọ́ ìṣe àwọn ará ayé pé ọkọ mi sì túra mi àbẹ̀ ní Múráfà Adélẹ́yẹ. Adé òyìnbó ẹni pa ńlá ọmọ òṣìkà ìbálà bàlújẹ́ mú kí balógun ọkọ̀ títí kàdú ọmọ ọba alágbé Abẹ́òkúta Adé ọmọ Olúwo lòlóògbólú ọkùnrin jẹ́jẹ́jẹ́jẹ́ abìjà kúnkúnkúnkún bó ti ṣe gẹ́ bí olóògbólú lọ́jọ́ ìṣe àwọn ará ayé pé
túra mi àbẹ̀ ní mọ́ra fáwọn adélẹ́yẹ. múnugún ṣòro palẹ́yẹ ọ̀tá tí onípapọ̀ wọn kàn ń wàhálà ara lásán ni. ọmọ ẹlẹ́sìn lọ́yẹ ìsàlẹ̀ èkó ẹ̀mí agbáládùn ọ̀rẹ́ Lámídì ọ̀gbàrá owó ti dé erin ṣòro sọmọlẹ̀ awúkìlọ̀ Ìkòròdú nílé bàbá Goríọlá ọkọ̀ mú tíyàtù mádàmú aláṣọ ẹ ti wáyé ọ̀rọ̀ ẹ ti wáyé owó ọ̀rẹ́ inú mímọ́ ni mọ́ra bá pẹ̀lú ọ̀gbàrá jọ ń ṣe. múnugún ṣòro palẹ́yẹ ọ̀tá tí onípapọ̀ wọn kàn ń wàhálà ara lásán ni. ọmọ ẹlẹ́sìn lọ́yẹ ìsàlẹ̀ èkó ẹ̀mí agbáládùn ọ̀rẹ́ Lámídì ọ̀gbàrá owó ti dé erin ṣòro sọmọlẹ̀ awúkìlọ̀ Ìkòròdú nílé bàbá Goríọlá ọkọ̀ mú tíyàtù mádàmú aláṣọ ẹ ti wáyé ọ̀rọ̀ ẹ ti wáyé owó ọ̀rẹ́ inú mímọ́ ni mọ́ra bá pẹ̀lú ọ̀gbàrá jọ ń ṣe. ńlẹ́ o tiwa ní Àlíhájì mi ìyàndélẹ́yẹ bàbá ìsìyàkàwé àtọ́bàjá èrè lójú owó ń rí ọ̀rẹ́ Lámídì ọ̀gbàrá bàbá ni bàbá ń jẹ́ mú kí wọ́n. bámi káwọn ọkọ mi sí túra mi Àbẹ̀ní Àlíhájì Adélẹ́yẹ bàbá ni bàbá ń jẹ́. bàbá Síkírù bàbá Rasaki Adé múra bàbá Táíbàtù bàbá Múlíkà ti rí tówó ṣe. òkìkí ó pẹ̀kun kí lajá mi àrígbé gbérí ṣe wọ́n gbé kò má ṣe é gbé wọ́n tì kò má ṣe é tì àtàwọn àti ní ẹrú ọ̀sán yìí ni bàbá táwọn bí kí bàbá mú Ìbàdàn kí ó pẹ́ fún wa. bá mi káwọn Lámídì ọ̀gbàrá o ọkọ mi sì túra mádàmú aláṣọ ire ní ká máa rí. àwọn mádàmú aláṣọ ń kọ́ ẹ bá mi kí wọn ọkọ mi sì túra ire ní ká máa rí. bàbá Síkírù bàbá Rasaki Adé múra bàbá Táíbàtù bàbá Múlíkà ti rí tówó ṣe. òkìkí ó pẹ̀kun kí lajá mi àríkè gbérí ṣe wọ́n gbé kò má ṣe é gbé wọ́n tì kò má ṣe é tì àtàwọn àti pín ẹrú ọ̀sán yìí ni bàbá táwọn fi kí bàbá mú Ìbàdàn kí ó pẹ́ fún wa. ẹ ṣeun Àlíhájì mi Adélẹ́yẹ múra bá Adélẹ́yẹ bàbá ni bàbá ń jẹ́. bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o Àlíhájì múra bá Adélẹ́yẹ bàbá Ràsídàtù ẹ tún bá mi gbé. bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o Àlíhájì múra bá Adélẹ́yẹ bàbá Ràsídàtù o bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o Àlíhájì múra bá Adélẹ́yẹ bàbá Ràsídàtù àmọ́ bí ọjọ́ o bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o bàbá Ìsíyákà o bàbá Ràsídàtù o Àlíhájì múra bá Adélẹ́yẹ bàbá Ràsídàtù o. lórí ìkànnì AIF Media. níbi wọn fojú sí kámi àgbọ̀ o ọ̀nà ò gbàbẹ̀ rárá ojú ti pé o níbi wọn fojú sí kámi àgbọ̀
apá ọmọdé kò kárabà ọ̀tá ẹ̀ káwọ́ bojú. apá èkúté mọ́ròyè kò lè káwùsá ṣé ẹ̀ ń gbọ́ ohun wọn sọ pé kò lè ṣe ti ṣe mọ́ wọn lára ibi lẹ́rù lọ́jọ́ gbogbo. èrè ló ń já sí pẹpẹ ẹ̀wà èké lójú má ti gbogbo. ọ̀dàlẹ̀ ọgbọ́n ti ká wọn mọ́. omi lọ́gán lágbàpọ̀ kò ṣe é bá bínú. omi lọ́gán lágbàpọ̀ kò ṣe é bá bínú. ọwọ́ bá tẹ lágìdò òwe àṣàpamọ́. ọwọ́ bá tẹ lágìdò òwe àṣàpamọ́. ìpọ́nrí àwọn àṣẹ ni wọ́n kàn ń ṣera wọn. ìpọ́nrí àwọn àṣẹ ni wọ́n kàn ń ṣera wọn. bọ́yá bá fárígá nínú oko kò ṣàwo lómi amú. ìnàjú lẹwà lójú ọpọ́n. ẹni wọn pè tó pèrò kan sọ ẹ̀ẹ́dẹ́lẹ́ lójú ọpọ́n. pípele ló kúkún pèlè kílẹ̀ ò ti ṣe iná tóbi abómi lọ. bójódé tí odò wá sọ pé òun fẹ́jọ́ sọdá lórí omi. ṣègèdè ojú tẹ́kẹ̀ èyí kékeré lè rí ti lọ́la tú máa lù lọ. kékeré lè rí ti lọ́la tú máa lù lọ. ọ̀tá ń lùlù bàjẹ́ léèrè asán ni. ọ̀tá ń lùlù bàjẹ́ léèrè asán ni. Elédùmarè ọba kò mà ní jẹ́ ọdún. Elédùmarè ọba kò mà ní jẹ́ ọdún. wọ́n ń retí ẹ̀tẹ́ erin lóko òun ga jù bẹ́ẹ̀ lọ. ewé ńlá kò mà ní rú wẹ́wẹ́. ọkà òjé tẹ̀rìnrù ọ̀pọ̀lọ́ kò mà ṣe jẹyán ejò wọn ti kó sínú àìgbé ọ̀rọ̀ wọn ti ṣàwùrà mú sọ. igi tí ẹ bínú bẹ́ẹ̀ mú ròyè ó ti rúwé là ń sọ. òkè la ó máa rìn lọ́jọ́kọ́jọ́ àmì o. gbogbo adájọ́ ń ṣeré o a ò ní rẹ̀ ìmọ̀ láéláé. báríkà ẹja nú olú manager association dẹ́ka mú kí ẹ. bàbá ni bàbá ń jẹ́ abíní níjẹ̀bú òde. bá mi ṣètọ́jú Túndé Ṣówándé manager association dẹ́ka. ire ni ká máa rí lọ́jọ́kọ́jọ́. Kásùnmù Àdìó la gbójúlé. ọ̀gá nínú àrè bàbá ṣẹ̀bí o. Kásùnmù Àdìó la gbójúlé. ọ̀gá nínú àrè bàbá ṣẹ̀bí o. dákun bọ́lá yí wa lára ayọ̀ àgáàlú lẹ́rìí yẹn sà ọ̀pá yíyí tiwọn ló jẹ́. bójá ti ká kọrin kọ́mọ aráyé tẹ́wọ́ ìjó Mọ̀síùdì lọ́lọ́rin tó gbà yìí o. owó làgbà bàbá tàlúbìrì. ìgàsẹ̀ tí o bá gbé pin ilẹ̀ o. olórin wẹ́wẹ́ gbé lẹ́sẹ̀kẹsẹ̀ lómi ajá ṣubú. nínú olóhùn dúdú taráyé fẹ́. nínú olóhùn dúdú taráyé fẹ́. ìkan la jẹ́ sí ẹ̀mọ́ tẹnu kọ́ rárá. ìkan la jẹ́ sí ẹ̀mọ́ tẹnu kọ́ rárá. Àjànàkú mi yàgbọ́ bàbá ò ṣe bá. Àjànàkú mi yàgbọ́ bàbá ò ṣe bá. àgídìgbò tó dà tó dùn tó ṣe ijó nínú agbo. Àjànàkú ń ta sí wa létí. Kásùnmù Àdìó la gbójúlé. òjò tí ń pagún ọ̀nà ti jì o. babalẹ̀ jẹ́ nínú aré wa. ṣé ò ti já ní bó ti ń gbèrè ní ṣẹ̀kẹ̀rẹ̀ ń dún wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́. lọ́wọ́ ti já ní iṣẹ́ ń bọ̀. Síkírù bàbá bàtà ìyọ̀gá elémele. Síkírù bàbá bàtà ìyọ̀gá elémele. àkúbà mú mi dòdò lọ́wọ́ èyí sí mi. àkúbà mú mi dòdò lọ́wọ́ èyí sí mi. Ìsáù bàbá Fátímọ̀ ń gbé kísà orin. Ìsáù bàbá Fátímọ̀ ń gbé kísà orin. bàbá amọ́rí yẹ kí Sàǹdé pẹ̀lú ọlá tó ìyọkọ. Ọlábísí ń gbèrè tó yanjú. Mọ̀síùdì tún gbórin dé. bí mo bá ti lè rìn yóò rọrùn fún. lásìsì bó ti ń bá mi gbé. bàbá Básírà
rí wọn lẹ́yìn àrè ti yá. mọ́tíùdì tún gbórin dé bí mo bá ti lè rí òrọ̀rùn fún lásìsì kò tí ń bá mi gbé bàbá bá ti là olóhùn dídùn ó jáde kágbèrè bí mo rí wọn lẹ́yìn àrè ti yá. emele tó jìnnà ní rasaki fi ń dá mi lọ́lá. emele kó mi yàrá òkè ká o ó ti ń dún lélẹ̀ lélẹ̀ lọ́wọ́ sẹ́bi ìwó gàdọ́ba ọkùnrin tó wá mo kú dàgùnmí olórí pípé àríṣe ojú ilé ìyá mojú kan ẹkùn àríṣe ní bàájì owó tó wà lọ́wọ́. kẹ́mi ń pọ̀ ká súnmọ́ yìí o bàbá ni bàbá ń jẹ́ ẹkú àgbà. àlùfó kékeré bèbí ẹ màmá parí. àkáríṣe ọjọ́ ilé ìyá mojú kan ẹkùn àríṣe ní bàájì owó tó wà lọ́wọ́. àríṣe ọjọ́ ilé ìyá mojú kan ẹkùn àríṣe ní bàájì owó tó wà lọ́wọ́. ní bàájì owó tó wà lọ́wọ́. àríṣe ọjọ́ ilé ìyá mojú kan ẹkùn àríṣe ní bàájì owó tó wà lọ́wọ́. lórí ìkànnì AIS Media. ẹ bá mi kí Táyé Lolú èjì rẹ ará ìṣokùn òyí lákì ọba ọmọ ní ìṣe ajífùlùkì fún mi kí n bá ọrìnlé tèmi kí n padà sẹ́yìn èjì rẹ àfíjú ọmọ tí ń gba ìkúnni màmá tán ó fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀kẹ́sẹ́ sílé alákìsà ó sálákìsà dé nígbà aṣọ Táyé Lolú èjì rẹ̀ dára lọ ọmọ kọ́ba sì máa kẹ́ wọn. ìkan ń bá mi èjì wọlé tọ̀ mí Kẹ́hìndé lèmẹ̀lẹ̀ akọ ọ̀kun ọmọ ní ìṣe akẹ́yìndé gbẹ̀gbọ́n alájẹ ni wọ́n dùn ún bí àtètè jí nílẹ̀ gbalẹ̀ ẹ̀dùn agbárí ìdí réferéfe ọmọ àrídùnnú ní Kẹ́hìndé mọ̀ ń gbádùn wọn lọ́mọ. ìkan ń bá mi èjì wọlé tọ̀ mí Kẹ́hìndé lèmẹ̀lẹ̀ akọ ọ̀kun ọmọ ní ìṣe akẹ́yìndé gbẹ̀gbọ́n alájẹ ni wọ́n dùn ún bí àtètè jíye nílẹ̀ gbalẹ̀ ẹ̀dùn agbárí igi réferéfe ọmọ àrídùnnú ní Kẹ́hìndé mò ń gbádùn wọn lọ́mọ. Ìdòwú ẹlẹ́sà okùn ogbó atọ́ mọ́gánná aró wọn pa ìlejò ọmọ tó dá ẹlẹ́dẹ̀ Ṣàngó òun gbọ́rọ̀ nílé gbọ́rọ̀ lóko Ìdòwú gbẹ̀bùrú wọlé dé Olúwa kó fowó pọ́n wọlé gbogbo Ìdòwú ayé pátá Olúwa máma pa wọ́n léwe. alábàpàrí ọlọ́bẹ̀ idẹ ọbẹ̀ ò ṣe é mú kọ̀yà jọ̀wọ́ kó má fi gé mi má fi gọ́mọ mi. Àlàbá ọmọ sọ́sọ́ ni wọ́n papọ̀ gbogbo wọn ló lo adálọ́lá Àlàbá k'Olúwa máa fojú ọlọ́gbọ̀lẹ̀ fún wọn máa ṣe. alábàpàrí ọlọ́bẹ̀ idẹ ọbẹ̀ ò ṣe é mú kọ̀yà jọ̀wọ́ kó má fi gé mi má fi gọ́mọ mi. Àlàbá ọmọ sọ́sọ́ ni wọ́n papọ̀ gbogbo wọn ló lo adálọ́lá Àlàbá k'Olúwa máa fojú ọlọ́gbọ̀lẹ̀ fún wọn àṣẹ. mo bẹ̀ ìyẹn má fọmọ wá mọ́ ọ̀tọ̀ ni tòní yòrè sájà ń jọ wọ́n ká dọ́ọ̀ba mi ò
fojú di wọn Sàràkí gbajúmọ̀ ni wọ́n ẹ̀mí ayọ̀ òní bó ti kárí ayé tó mi ò tí ì rọ́nà sí nínú wọn gbogbo wọn ló ń lówó lọ́wọ́ ìyẹn máa fi tọpẹ́ tó ga. mo bẹ̀ ìyẹn mọ́ fọmọ wá mọ́ ọ̀tọ̀ nítorí òrè ṣáṣá ń jọ wọ́n ká dọ́ọ̀bà mi ò fojú di wọn Sàràkí gbajúmọ̀ ni wọ́n ẹ̀rí ayọ̀ òní bó ti kárí ayé tó mi ò tí ì rọ́nà sí nínú wọn gbogbo wọn ló ń lówó lọ́wọ́ ìyẹn máa fi tọpẹ́ tó ga. èjìrẹ́ ò ṣe gèlè èjìrẹ́ ò ṣe gèlè bá gbádùn kọrùn máa yọ ṣẹ̀ṣẹ̀ o. èjìrẹ́ ò ṣe gèlè láyé lólu o máa yọ ṣẹ̀ṣẹ̀ akáyìndé o máa yọ ṣẹ̀ṣẹ̀ yorùbá ẹlẹ́ṣà máa yọ ṣẹ̀ṣẹ̀ òní òré o máa yọ ṣẹ̀ṣẹ̀ alábàbáàrí máa yọ ṣẹ̀ṣẹ̀ bá gbádùn kọrùn máa yọ ṣẹ̀ṣẹ̀ ẹ máa gbọ́ o ẹ jẹ́ ká káwọn èjìrẹ́ kí wọ́n máa gbọ́ sétí èjìrẹ́ ará ìṣògùn ẹdún jọbi ẹdún arọ́mọṣe wíní lójú orókùn èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ fún mi kí n bá ọ̀rẹ́ lé èmi kí n padà sẹ́yìn èjìrẹ́ alájẹ ọmọ ọ̀rọ̀ èjìrẹ́ o ọ̀rọ̀ èjìrẹ́ o èmi ò lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà o ọ̀rọ̀ èjìrẹ́ o èmi ò lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà o ọ̀rọ̀ èjìrẹ́ láyé lólu rè kò yí láti ọba ọmọ ọ̀rọ̀ èjìrẹ́ akẹ́yìndé gbẹ̀gbọ́n ẹ̀jọ̀ alájẹ ọmọ ọ̀rọ̀ èjìrẹ́ mi ò lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà o ọ̀rọ̀ èjìrẹ́ ìdòwú ẹlẹ́ṣà ògùnrè mọ́kànnà ró ọ̀rọ̀ èjìrẹ́ ẹlẹ́dẹ̀ ṣàkókò ń gbọ́rọ̀ nílé gbọ́rọ̀ lóko ọ̀rọ̀ èjìrẹ́ èmi ò lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà o ọ̀rọ̀ èjìrẹ́ alábàápàrí rẹ̀ kọ́lọ́bẹ̀ẹ́dẹ́ ọ̀rọ̀ èjìrẹ́ ọ̀gá òṣèré mú kọ̀yà jọ̀wọ́ kó má fi kéwì ọ̀rọ̀ èjìrẹ́ èmi ò jẹ́ fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà o ọ̀rọ̀ èjìrẹ́ mi ò lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà ọ̀rọ̀ èjìrẹ́ òní òrè ṣáṣá ń jọ wọ́n ká dọ́ba ọ̀rọ̀ èjìrẹ́ èmi ò lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà ọ̀rọ̀ èjìrẹ́ ta ló lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà ọ̀rọ̀ èjìrẹ́ èmi ò lè fọ̀rọ̀ èjìrẹ́ ṣàwàdà ọ̀rọ̀ èjìrẹ́ lórí ìkànnì AIF Media. ìwà apànìyàn ẹ jẹ́ kó tán nílé ayé má ṣe jẹ́rìí èké sọmọ ẹni kejì ẹ ṣọ́ra ìwà ọ̀dàlẹ̀ ẹ mú kúrò lọ́kàn pátá nílé ayé ẹ̀yin àkúrọ́ mọ́ni tó kò ní lójú kìlẹ̀ ó ti ṣe ẹ̀yin àkúrọ́ mọ́ni tó kò ní lójú kìlẹ̀ ó ti ṣe àṣẹ ní báyìí bá rí mú olúwa ń rọ̀ kàn yín ẹ ṣọ́ra. bí ẹ bá lè fẹ́ ò bá ta lọ́fọ́ kí ẹ gbé ní bàtà ẹ dojú ẹ bolẹ̀ kó dáhùn ó ṣe olúwa ò fẹ́ rárá èèyàn ṣe é gbé lọ́wọ́ olódùmarè olúwa ò fẹ́ rárá èèyàn ṣe é gbé lọ́wọ́ olódùmarè ọba àwọn ọba nìkan tí ń dájọ́ ọba àwọn ọba nìkan tí ń dájọ́ ìwà tí kálukú bá mọ̀ kó múra sí ẹ̀san ń bẹ lọ́run.
ṣẹ̀yìn fòyà kò sí fún lọ́rùn. ní kásìkíyà ìyá lálábùsí ń jẹ ní kí o mọ̀. ní kásìkíyà ìyá lálábùsí ń jẹ ní kí o mọ̀. inú ayọ̀ lè nínú mi máa ń gbé. nínú ayọ̀ lè nínú mi máa ń gbé. rere ló pé ìka ò gbégbé nípa ìṣàkà lọ sí wọn ló dáa. ẹni ṣe búburú lólúwa ń bínú sí. ẹni tí yóò ṣẹ̀yìn fòyà kò sí fún lọ́rùn. ní kásìkíyà ìyá lálábùsí ń jẹ ní kí o mọ̀. ní kásìkíyà ìyá lálábùsí ń jẹ ní kí o mọ̀. inú ayọ̀ lè nínú mi máa ń gbé. nínú ayọ̀ lè nínú mi máa ń gbé. rere ló pé ìka ò gbégbé nípa ìṣàkà lọ sí wọn ló dáa. agbátẹkù ibà yẹ kò bọ́ sí rárá. púrọ́púrọ́ kò tiẹ̀ wọ awínilẹ́yìn olúwa ń bẹ. ẹni dàkàrúdò tí ń gbógun gbèjà sílẹ̀ nínú ilé. ẹni dàkàrúdò tí ń gbógun gbèjà sílẹ̀ nínú ilé. olúwa kì í fẹ́ràn ẹni ṣe bí. olúwa kì í fẹ́ràn ẹni ṣe bí. ìṣọ̀wọ́ àkúrọ́mọ́ ni kò ní lójú. ìṣọ̀wọ́ àkúrọ́mọ́ ni kò ní lójú. bólúwa mi adájọ́ ìyẹn orí kò ní ṣe é sọ. agbátẹkù ibà yẹ o kò bọ́ sí rárá. púrọ́púrọ́ kò tiẹ̀ wọ awínilẹ́yìn olúwa ń bẹ. ẹni dàkàrúdò tí ń gbógun gbèjà sílẹ̀ nínú ilé. ẹni dàkàrúdò tí ń gbógun gbèjà sílẹ̀ nínú ilé o. olúwa kì í fẹ́ràn ẹni ṣe bí. olúwa kì í fẹ́ràn ẹni ṣe bí. ìṣọ̀wọ́ àkúrọ́mọ́ ni kò ní lójú. ìṣọ̀wọ́ àkúrọ́mọ́ ni kò ní lójú. bólúwa mi adájọ́ ìyẹn orí kò ní ṣe é sọ. adásíni lọ́rùn bí ẹ fẹ́ kí ẹ gbọ́. olúwa ń wo ìpẹ̀rẹ̀ apanimayọ̀dà ẹ sí wọn ló dá. lọ́jọ́ àgbéǹde everybody ló mi àríran wò. lọ́jọ́ àgbéǹde everybody ló mi àríran wò. ìran tó dá ní gbogbo wa ó fojú rí. ìran tó dá ní gbogbo wa ó fojú rí. a ò ní bá wọn jó nínú iná ẹlẹ́gbẹ́ mi ẹ̀sà mi kò ṣẹ. adásíni lọ́rùn bí ẹ fẹ́ kí ẹ gbọ́. olúwa ń wo ìpẹ̀rẹ̀ apanimayọ̀dà ẹ sí wọn ló dá. lọ́jọ́ àgbéǹde everybody ló mi àríran wò. lọ́jọ́ àgbéǹde everybody ló mi àríran wò. ìran tó dá ní gbogbo wa ó fojú rí. ìran tó dá ní gbogbo wa ó fojú rí. a ò ní bá wọn jó nínú iná ẹlẹ́gbẹ́ mi ẹ̀sà mi kò ṣẹ. ẹ gbọ́ ohun torí ara ẹni là á ṣe ṣoore. torí ara ẹni là á ṣe ṣoore. torí ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ o là á ṣe múlẹ̀. rere ló pé o. ìka ò pé rárá ẹ̀ máa ṣe ìka. ẹyẹ bá mi ka àwọn ẹnìkan mi. Fọláṣadé Adénúbí máníjà Mayflower hòtẹ́ẹ̀lì ní Mùṣín àwòwáìkè Dáìró bàbá ni bàbá jẹ́. torí ara ẹni là á ṣe ṣoore. torí ara ẹni là á ṣe ṣoore. torí ọ̀rẹ́ ẹni o ọ̀rẹ́ o là á ṣe múlẹ̀. rere ló pé o. ìka ò pé rárá ẹ̀ máa ṣe ìka. lẹ́kùn ló sùn a ò mẹ́fọ́ lẹ́kùn níyọ̀ a ò mọ ohun tó jura. ìyẹn la ṣe ń sọ fún wọn wípé ẹni tó ń ṣe búburú kó káwọ́ ibi. torí ara ẹni là á ṣe ṣoore.
lórí ìkànnì AIF Media. ẹ̀bẹ̀ lábẹ́ Olúwa má mà jẹ́ arógun mọ́ ní Nàìjíríà o. ẹ̀bẹ̀ lábẹ́ Olúwa má mà jẹ́ arógun mọ́ ní Nàìjíríà o. ogun abẹ́lé tó parí abẹ́ Olódùmarè fi mọ́ bẹ́ẹ̀ fún wa. nígbà tọ́rọ̀ yìí kọ́ ṣẹlẹ̀ olórí ogun sọ wípé orí kí a má ṣe bára jà o. wọ́n Nàìjíríà ló dá kápẹ́ra sí wẹ́wẹ́ kí a má rí ẹ̀mí àgbọ̀. kò bàjẹ́ lórí àwọn àgbà o, kò ní bàjẹ́ lórí àwa ìwé. a ó fira wa ṣe kán ní ẹni tí ò bá ó ń láti tẹ́. ẹ ṣe àdúpẹ́ Major General Yakubu Gawon. ẹ ti jagun mọ́lú ọpẹ́ bólúwa. Nàìjíríà yìí kan ní ẹni tó lò wá bàbá dé fún. lọ́mọdé lágbà ká tẹríba fún. ẹni tó bá sọ pé òun ò bá kí òun lè pa rẹ̀ máa yé lára ní. ẹni a wí fún Olúwa ọba jẹ́ ó gbọ́. ẹni tí ò bá gbọ́ ẹ tàbí ìmọ̀ yẹn àjẹkùn ìyá ni ó jẹ. ìhùndáyé ńfẹ́ la ó máa ṣe. mi ò ní tàpá sófin, mi ò ní kọ̀yìn síbi táyé kọjú sí. àti wí ẹnu ni ò ká láṣejù. bọ́rọ̀ pàdé ọlọ́gbọ́n àkọ́kọ́ ṣe bí òjò. wọ́n lérí òfo ló já sí. wọ́n ní wọ́n fẹ́ dòkun dọ̀sà irọ́ funfun. wọn ò mọ̀ Olúwa ò ṣe bá lérí. kéní kálukú tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́. kàní jájá ní mọ́ṣáláṣí. mi ò ní wẹ̀wù àṣejù ní tèmi. ẹni tó bá wẹ̀wù àṣejù ó ń gbéra ẹ̀ka lásán ni. ẹwà tó bá tán aláṣejù ẹ̀bùn ti rí. kákan sára fáwọn gómìnà wa wọ́n ṣe gudugudu méje. adúpẹ́ ẹjagun mọ́lú. ọ̀gbẹ́ni Ògúndípẹ̀. adúpẹ́ ẹjagun mọ́lú. ọgọ́ òwòye náà ti rí yẹ. adúpẹ́ ẹjagun mọ́lú. gómìnà Adébáyọ̀. adúpẹ́ ẹjagun mọ́lú. ní Èkìtì náà ti rí yẹ. adúpẹ́ ẹjagun mọ́lú. Mọ́bọ́lájí Johnson. adúpẹ́ ẹjagun mọ́lú. Ògbómọdìyà. adúpẹ́ ẹjagun mọ́lú. David Gbàǹgbòyè. adúpẹ́ ẹjagun mọ́lú. gómìnà Abba Kyari. adúpẹ́ ẹjagun mọ́lú. gómìnà Steve. adúpẹ́ ẹjagun mọ́lú. gómìnà Ẹ̀sùwẹ̀nẹ̀. adúpẹ́ ẹjagun mọ́lú. Ọ̀pábíàṣìkà. adúpẹ́ ẹjagun mọ́lú. Olúwa ló bá wa ṣẹ́gun. adúpẹ́ lọ́wọ́ Hassan Usman Katsina. gbogbo ìpátá ẹ̀ ṣe adúpẹ́. gbogbo ọmọ Nàìjíríà adúpẹ́ ogun abẹ́lé parí. lẹ́yìn pọ́njú pẹ̀lú kòrò ìdùnnú pẹ̀lú ayọ̀ la ó máa rí. àwọn ọmọ wa tí wọ́n ṣubú lójú ogun. lárí ẹ̀ṣẹ̀ jí wọ́n bàbá lókè o. yàrá sọ̀rọ̀ bá wa fọ̀rùn kẹ́wọ̀n. gbé wọn sínú afẹ́fẹ́ rírì lápá ọ̀tún Olúwa. nínú ìmọ́lẹ̀ ni kí wọ́n mí àgbé. gbogbo àwọn ọmọ ológun Nàìjíríà pátápátá ni mo kí. from first battalion to the last battalion gbogbo yìí ni mo kí pátápátá. àtàwọn bíi third marine commando. ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tó bá wa mógun lọ sópin. adúpẹ́ ogun parí. ogun parí. adúpẹ́ ogun parí. Benjamin Adékúnlé. adúpẹ́ ogun parí. Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti rí ẹ̀. adúpẹ́ ogun parí. Ìrẹsẹ̀gun Ọbásanjọ́. adúpẹ́ ogun parí. Aṣórúkọ Ńróní. adúpẹ́ ogun parí. Colonel Akínrìndé. adúpẹ́ ogun parí. Colonel Ayọ̀ Àríyọ̀. adúpẹ́ ogun parí. Colonel Abísóyè. adúpẹ́ ogun parí. Colonel Dúyọ̀. adúpẹ́ ogun parí. Colonel Adé
Odùduwà. adúpẹ́ ogun parí. Colonel Haruna. adúpẹ́ ogun parí. Major Sunny Bello. adúpẹ́ ogun parí. Major Olúbọ̀bọ̀kun. adúpẹ́ ogun parí. Captain Sunday Ògúnrìndé. adúpẹ́ ogun parí. Captain Sabo Sokoto. adúpẹ́ ogun parí. Major Madu Fashe. adúpẹ́ lọ́wọ́ Colonel Ṣẹ́gun Ọbásanjọ́. a ti mọ̀ pé iná ni ìyọdẹ ó dájú ẹ̀jẹ̀ ní ìyó ogun kárógun mọ́sá ní ìyọkùnrin ọmọ ogun òkè ọmọ ogun ojú omi gbogbo yín pátápátá ni mo kí àwa ti mọ̀ pé ọkàn jágbára àbájọ ọwọ́ ló ṣe é sọ̀yà ìparí ogun àtúwà lára. Ìkànnì AIF Media. AIF Media. bí wọ́n fojú sí kámi àgbọ̀ o ọ̀nà ò bá bẹ̀ rárá ojú ti gbé o bí wọ́n fojú sí kámi àgbọ̀ ọ̀nà ò bá bẹ̀ rárá ojú ti gbé o wọ́n ń nájú ní apá ọmọdé kò kárabà ọ̀tá ẹ̀ káwọ́ bojú. èkúté mọ́ròyé kò lè ká wùsá ṣé ẹ ń gbọ́ ohun wọn sọ pé kò lè ṣe ti ṣe mọ́ wọn lára ibi lẹ́rù lọ́jọ́ gbogbo eré ló ń já sí pẹpẹ ẹ̀wà èké lójú máa ti gbogbo ọ̀dàlẹ̀ ọgbọ́n ti ká wọn mọ́ omi lọ́gán lágbàpọ̀ kò ṣe é bá bínú omi lọ́gán lágbàpọ̀ kò ṣe é bá bínú ọwọ́ bá tẹ lágìdò òwe àṣàpamọ́ ọwọ́ bá tẹ lágìdò òwe àṣàpamọ́ ìpọ́nrí àwọn àṣẹ ni wọ́n kàn ń ṣera wọn ìpọ́nrí àwọn àṣẹ ni wọ́n kàn ń ṣera wọn bọ́yá bá fárígá nínú oko kò ṣàwo lómi amú ìnàjú lẹ́wà lójú ọpọ́n. ẹni wọ́n pè tó pèrò kan sọ ẹ̀ẹ́dẹ́lẹ́ lójú ọpọ́n pípẹ́lẹ́ lọ́kùnkùn gbèlè kílẹ̀ òdì ṣe iná tómi abómi lọ ojúdé tí odò wá sọ pé òun fẹ́jọ́ sọdá lórí omi ṣègèdè ojú tẹ́kẹ̀ èyí kékeré lè rí ti lọ́la tú máa lù lọ òjèrè lè rí ti lọ́la tú máa lù lọ ọ̀tá ń lùlù bàjẹ́ léèrè asán ni ọ̀tá ń lùlù bàjẹ́ léèrè asán ni Elédùmarè ọba kò mà ní jẹ́ ọdún Elédùmarè ọba kò mà ní jẹ́ ọdún wọ́n ń retí ẹ̀tẹ́ erin lóko òun ga jù bẹ́ẹ̀ lọ ewé ńlá kò mà ní rú wẹ́wẹ́. ọkà ò ṣe é tẹ̀rìnrù ọ̀pọ̀lọ́ kò mà ṣe é jẹyán ejò wọn ti kó sínú àìgé ọ̀rọ̀ wọn ti ṣàwùrà mú sọ igi tí ẹ bínú bẹ́ẹ̀ mú ròyè ó ti rúwé là ń sọ òkè la ó máa rìn lọ́jọ́kọ́jọ́ àmì o gbogbo adájọ́ ń ṣeré o a ò ní rẹ̀ ìmọ̀ láéláé. báríkà ẹja nólú manager association dẹ́ka mú kí ẹ bàbá ni bàbá ń jẹ́ abíní níjẹ̀bú òde bámi ṣètọ́jú Túndé Ṣówándé manager association dẹ́ka ire ni ká máa rí lọ́jọ́kọ́jọ́. Kásùnmù Àdìó la gbójúlé ọ̀gá nínú àrè bàbá Ṣẹ̀fíò Kásùnmù Àdìó la gbójúlé ọ̀gá nínú àrè bàbá Ṣẹ̀fíò dákun bọ́lá yí wa lára àyàn àgáàlú lẹ́rìí yẹn sà ọ̀pá yíyí tiwọn ló jẹ́. bójá ti ká kọrin kọ́mọ aráyé tẹ́wọ́ ìjó Mọ̀síùdì lọ́lọ́rin tó gbà yìí o owó dàgbà bàbá tàlúbìrì ìgbàsẹ̀ tí o bá gbé pin ilẹ̀ o olórin wẹ́wẹ́ gbé lẹ́sẹ̀kẹsẹ̀ lómi ajá ṣubú nínú olóhùn dúdú táráyé fẹ́ nínú olóhùn dúdú táráyé fẹ́ nìkan la jẹ́ sí ẹ̀mọ́ tẹnu kọ́ rárá nìkan la jẹ́ sí ẹ̀mọ́ tẹnu kọ́ rárá àjànàkú mi àgbọ̀ bàbá ò ṣe bá àjànàkú mi
èèyàn gbọ́ bàbá ò ṣe bá àgídìgbò tó dà tó dùn tó ṣe ijó nínú agbo làjànàkún ta sí wa létí. Kásùmọ̀ àdìyó la gbójúlé òjò tí ń pagún ọ̀nà kìjì o babalẹ̀ jẹ́ nínú aré wa ṣé ò ti já ní bó ti ń gbèrè ní ṣẹ̀kẹ̀rẹ̀ ń dún wẹ́lẹ́ 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 lọ́wọ́ ti já ní iṣẹ́ ń bọ̀. Síkírù bàbá bàtà ìyọ̀gá elémele Síkírù bàbá bàtà ìyọ̀gá elémele àkúbà mú mi dòdò lọ́wọ́ èyí sí mi àkúbà mú mi dòdò lọ́wọ́ èyí sí mi ìsáhù bàbá Fátímọ̀ ń gbé kísà orin ìsáhù bàbá Fátímọ̀ ń gbé kísà orin bàbá amọ́rí yẹ kí Sànńdé pẹ̀lú ọlá tó ìyọkọ Ọlábísí ìgbìrì tó yanjú. Mọ́síùdì túngbórin dé bí mo bá ti lè rí ọ̀rọ̀ ọ̀run fún lásìsì bó ti ń bá mi gbé bàbá Fásílà olóhùn dúdú bó jẹ́ ti kàgbé mi bí mo rí wọn lẹ́yìn àrè ti yá. Mọ́síùdì túngbórin dé bí mo bá ti lè rí ọ̀rọ̀ ọ̀run fún lásìsì bó ti ń bá mi gbé bàbá Fásílà olóhùn dúdú bó jẹ́ ti kàgbé mi bí mo rí wọn lẹ́yìn àrè ti yá. Emele tó jìnnà ní Rasaki tí ń dá mi lọ́lá. Emele kọ́ mi yàrá òkè ká o, ó ti ń dún lélẹ̀ lélẹ̀. Lọ́wọ́ sẹ̀bi ìwó gàdọ̀bà, ọkùnrin tọ́ wa. Mo fún tágùnmí olórí pípé àríṣe. Ojú ilé ìyá mojú ká o, ẹ̀fún àríṣe ní bàájì owó tó wà lọ́wọ́. Kẹ́mi ń pọ̀ Kásùmọ̀ àdìyó, bàbá ni bàbá ń jẹ́ ẹ̀kọ́ àgbà. Àlùfọ́ pépé bèbí ẹ̀ màmá parí. Àkáríṣe ojú ilé ìyá mojú kan ẹ̀fún àríṣe ní bàájì kówó tó wà lọ́wọ́. Àríṣe ojú ilé ìyá mojú kan ẹ̀fún àríṣe ní bàájì kówó tó wà lọ́wọ́. Ní bàájì kówó tó wà lọ́wọ́. Àríṣe ojú ilé ìyá mojú kan ẹ̀fún àríṣe ní bàájì kówó tó wà lọ́wọ́. Lórúkọ ní AIF Media.